President General of her hometown. No. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwí, onídàndá, àjọpẹ́ nígbà. Ẹ máa bọ̀, mo máa fọ orí fún yín nínú odò, máa fọ orí fún yín, kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín, kí wọ́n yí machine gun lùlù yín kò ní bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró, kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni? Ayé ṣe ìwádìí bí ń jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o, bàbá. Kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì, ọjọ́ tí wọ́n bá bí gangan, mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga, màá dẹ̀ nìkan gbé AK-47, màá nìkan yìí fún kòkó. Tí ìbọn yẹn bá pa ọmọ yẹn, kàn pa mí. Ẹ lè pa mí! Ìyá jẹ́! Olórí, títí mọ́, àyà, títí mọ́, àyà. Lọ́gọ́ tó bá ti sọ èyí, ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. Alágbàlá. Ẹ yí padà, wọ́n bá mi lift ẹ̀ up, man. Ọtí! Bẹ́ẹ̀ni bọ́! Bẹ́ẹ̀ orí ẹ̀. Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbowó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere fún wọn ní owó wọn. Máa gbowó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbowó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àjọ fún mi lówó mi. Mo lóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í yóò sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Kò sí bọ́ ewu kò rí. Kò ní kẹ́rù báyìí ẹ́ sista. Nǹkan kan ò ní ṣẹlẹ̀ lágbára Ọlọ́run. Nǹkan kan máa ṣẹlẹ̀ lágbára Ọlọ́run. Nǹkan kan máa ṣẹlẹ̀ lágbára Ọlọ́run. Èmi lọ́mọ ìṣòro orúkọ ìsí, ó lè fẹ́ gbomi lójú mi ṣá. Mi ò kí ẹ̀. Kan lóyún nínú fámìlì wọn ni mo sọ. Àtọ̀hún àtàwọn tó lóyún yẹn nǹkan máa ṣe wọn. Èmi sọ bẹ́ẹ̀. Bọ̀dà Sàámú, ewu lẹ́tún sọ yín náà. Ta ló tọ́ yín, kí ló gbà lọ́wọ́ yín? Ta ló tọ́ èmi nítumọ̀ wípé ta ló tọ́ wèrè? Kí ló gbà lọ́wọ́ mi nítumọ̀ wípé ta ló gba búrẹ́dì lọ́wọ́ wèrè? Sórí pé ní wọ́n bẹ yóò pé. Bọ̀dà Sàámú. Mo tún sọ. Ọmọ tó ṣàdúró nǹkan ìṣe mi, kò sí báyẹn lè wí kọ́ pàtó nínú fámi ọ̀kadà kò jẹ́ pé lójú wà bẹ̀. Nǹkan ṣe wọ́n. Nǹkan ò ní ṣe wọ́n lágbára Ọlọ́run. Bọ̀dà Sàámú eléyìí pọ̀. Ìtẹ́ ń ṣe yóò right now. Ẹ ṣe pé falaboyún tẹ́ rí pé nàtẹni tó lóyún lájọ́ ń rìn. Kí ló kọ́ mi pẹ̀lú ẹni tó lóyún? Kí ló kọ́ mi àti wọ́n tẹ́jọ́? Kí ló kọ́ mi àtẹ̀yìn ìwà tẹ̀jọ́ rìn? Kí ló kọ́ mi? Ẹ má gbogbo ilé ìtẹ̀ ìsọ̀nà ó tó kẹ́rù báyọ̀. Oríṣiríṣi àlàlé mi fúnra mi ti la ní kọ́ndíṣọ̀n tí mo wà. Ẹ má bínú. Kò sí nǹkan tó bá ṣe ẹ o. Àmín. Wà á finú ṣoyún, wà á fẹ́ ìgbọ̀mọ́pọ̀ o. Àmín. Àmọ́ wọ́n ti fọ oníṣẹ́ mi ò mọ̀. A máa gbóhùn yà, a máa gbóhùn ọmọ. Ṣé ohun tó yẹ kí n sọ̀rọ̀ àkọ́kọ́ ni ẹ̀? Ìwọ náà lò lọ́kàn ẹ̀. Kò sí tó ṣe olórí burúkú ọmọ kan ni. Tó bá gbọ́ tó sọ fún mi, tó bá gbọ́ tó bá mi sọ, ìwọ gan àmọ́ àmọ́ ìpínwà bá mi bíìtì. Wọ́n tún sọ ìwọ kọ́ ni mo bá wí o. Bọ̀bọ̀ owó nǹkan ṣe wọ́n sẹ̀. Bọ̀dà Sàámú. Nǹkan ṣe wọ́n sẹ̀ gbóyún kù. Ẹ máa ti ń dàgbà. Irọ́ ìwọ kérésì ni. Ẹ máa rọra o. Ìwọ kérésì. Owó àìtí ìsọ̀kọ̀ yẹn tí mo ta tún bá lọ́nà báyìí. Kò sí nǹkan tá a ṣe ẹ̀yìn lágbára Ọlọ́run. Mi ní láti waste time. Kódà ní pé mo fi èpè bá yí ọmọ aláìgbọràn jẹ.
ojú mi kọ́kọ́kọ́ pùẹ̀ ojú mi kọ́kọ́kọ́ àyà mi yíyíyí inú bíbí mo fẹ́ fi iṣẹ́ mi rú ẹ ẹjọ́ funfun mo fẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ bá mi pa tó bá ti fojú kàn báyìí kó gbé ẹ̀fọ́ dànù ẹ̀mí kìlà make it die ẹ̀mí kìlà kó gbé ẹ̀fọ́ dànù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni o ibi ni kò bá o kí bí ba kóńgò sí gòǹgò bá mi kọ́ ní kò ayé ẹ̀ bàjẹ́ dànù ẹ ṣe wá dúró orí yìí tó ti bàjẹ́ yẹn wá fọ ní gbógun ológun ṣé mo ẹ pariwo ìkọ̀yẹ́ká gbọ́ ìkọ̀yẹ́ká ti gbọ́ pé iná ń jó lórí òkè wá forí gbé fáyà bá mi fáyẹ̀ tó bá ti fojú rí báyìí kí ibi bá ni èmi ni mo sọ bẹ́ẹ̀ tó abala something. jálọ dádì olúwa ṣeun pàpàdé yín ẹ wo bá ṣe kúrò lọ́dọ̀ yín ta ni ká máa lọ létà gbẹ̀yìn báyìí níṣẹ́ la rí bọ̀dá Sàámú lórí àpáta tó wà lẹ́yìn ibẹ̀ yẹn lọ gbé ẹbọ dání lọ bá bẹ̀rẹ̀ sí ní rojú báyìí tí wọ́n ṣépè tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé gbogbo ojú tó bá rà wọn báyìí pé gbogbo ojú yẹn ló máa fọ́ dànù. bọ̀dá Sàámú lè sọ̀rọ̀ nípa ẹ̀ sẹ́yìn ò ṣáàrí wọn. dádì àárí wọn ṣùgbọ́n bóun ṣe rí wọn lèmi sá lọ. bọ̀dá Sàámú gbé ẹbọ dání kí ló dé tí bọ̀dá Sàámú ń ṣe báyìí ẹ wo ẹ má jáyàjáde níbo lẹ sọ pé ó wà torí èmi máa lé wọn kúrò bẹ́ẹ̀ ṣeṣeṣe orí àpáta bó. dádì aṣọ ń pa màá lọ́wọ́ dádì orí àpáta tó wà lẹ́yìn lẹ́yìn. tẹ̀yìn bí sọ́nà bíjà síbẹ̀ ẹ já lọ. àwọn àti ta ni bọ̀dá Sàámú níwájú ta ni. ayé ẹ máa bàjẹ́ sí mi lọ́wọ́ lẹ́nìí kò sún tó fẹ́ fi kún kó o má fojú rí ni èmi ló sọ dúró ọ̀rọ̀ yẹn sí. bọ̀dá Sàámú kẹ̀ ẹni sọ bẹ́ẹ̀ àwọn àti ta ni àwọn. èmi bàbá ẹ̀rọ wà á rí wò. kí ni gbogbo eléyìí tí bọ̀dá Sàámú ṣe ìtorí Ọlọ́run kí ló fa gbogbo eléyìí báyìí ìtorí Ọlọ́run. sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀. bọ̀dá Sàámú kí ni gbogbo eléyìí tẹ̀ ń ṣe báyìí ìtorí Ọlọ́run. gbogbo èwo náà ṣe é kọjú sí mi kó fojú kẹ́bọ̀ kọjú sí mi kó fojú kẹ́bọ̀ àbí kí n tún ọgbẹ́ lẹ́yìn má kẹ̀yìn sí mi kọjú sí mi. ṣọ́wọ́kẹ́ láti àtàárọ̀ tí mo ti ń lọ sọ bẹ́ẹ̀ láti ẹ̀kan tí mo ti wà lórí òkè yẹn tí mo fi débi ṣọ́wọ́kẹ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta tí mo rí náà nì. nítorí wípé àwọn tó kù wọn ò fẹ́ dẹ́jà wọ́n wà nínú ilé wọ́n ń dóhùn mi wọn yọjú síta sọ bẹ́ẹ̀ ìwọ ní agbára bíbélì dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kọjú sí mi ẹbọ rẹ̀ kọjú sí mi. bọ̀dá Sàámú ẹ ní ìdí gbogbo ilé tẹ̀ ń ṣe yìí náà gbogbo ilé ìràngi náà. ó ràǹgì èmi ṣe tó ràǹgì sọ bẹ́ẹ̀ ayé ọmọ yẹn máa bàjẹ́ but sọ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ kọjú sí mi kó rí mi kó wẹ̀ bọ̀ sọ bẹ́ẹ̀. For crying out loud. Can you imagine? Bọ̀dá Sàámú. sọ bẹ́ẹ̀ òun kọlọgírọ́fù tọ́ni pẹ̀lú ọmọ ọjọ́ sọ bẹ́ẹ̀ ṣé bí báyìí lọ́wọ́ ẹ̀ yẹn kò sí wàhálà ayé wọ́n mọ̀ ó máa bàjẹ́ síbi lọ́wọ́ lẹ́nìí wàá rí bá láàárọ̀ wàá rí ìwé mi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. kí ló dé tí bọ̀dá Sàámú ṣe báyìí torí Ọlọ́run ẹ wo ẹ jẹ́ máa lọ síbi tá à ń lọ ẹ jẹ́ máa lọ in fact àgbọ̀dọ̀ bẹ̀rẹ̀ mọ́ ẹ jẹ́ àpàdà síbi tá a ti ń bọ̀. àlàyé tó bá yẹ kí n gbọ́ tó aládàá ni ẹgbẹ́ fẹ́ máa wáyé fẹ́ máa mú mi ṣe é ní ṣá mo máa change ẹ̀ fún normal ni kí ló ṣẹlẹ̀ gan. ọmọ ìyá mi ṣẹ̀kẹ̀ṣẹ̀ wọn ò kí ń jà báyẹn mo tún máa ń sọ fún ẹ wọn ò kí ń jà báyẹn wọn máa ń ní sùúrù ni kò yí ẹ. nǹkan tí mo sọ fún gangan nìyẹn. àlàyé gbẹ̀dá má bàa mi sọ wèrè jàre kí ló ṣẹlẹ̀ má bàa mi sọ ọkàn jàre mi farabalẹ̀ àlàyé. torí Ọlọ́run orí yín tó bàjẹ́ yẹn pẹ̀lú junction kẹ́ ẹ̀ máa dúró sí kiri ní ìmọ̀ revolution wèrè tẹ́ ń wá kiri inú community. bọ̀dá Sàámú ìwà wèrè rẹ̀ ń wù ládùúgbò yìí o ẹ kò lè máa gbẹ́bọ̀ kí lọ́sàn kankan o for make sense now ìwà wèrè orílẹ̀ kan náà. ẹ wá fojú o wọ́n rí bẹ́bọ̀ ayé ẹ̀ bàjẹ́ wọ́n wèrè kò ní yẹ ìwọ bó torí ẹ̀ bàjẹ́ ìwọ lẹ́nu ẹ̀ máa ń gbọ̀rọ̀ àbí ayé ẹ̀ máa rún lọ́jọ́ kan kó má ṣe bí youth leader kó wọ́n gbàbẹ̀ lọ. ìwọ ọmọ yìí bó ṣe ń dà mí láàmú yìí bó ṣe ń dà mí láàmú kó tó di pé òkú yìí ayé ẹ̀ máa bàjẹ́ lọ́dọ̀ ọ̀run ni o ayé ẹ̀ máa bàjẹ́ ni o. babe
I am so happy for her. Same here. Seriously. I'm really excited. Yes, sir. Show us about what's in one more shot. Oh, you take off from Lomo just like that. Babe, mo ṣe mo ko Ọlọ́run ló ń ṣọmọ ni. Àbí Ọlọ́run ṣọmọ. Ó sì máa bímọ yẹn. Ó sì máa jẹ́ ìbejì. Iṣẹ́ Ọlọ́run. Àwa married. I swear. Seriously. Olúwa ṣe o. Kí ló ṣẹlẹ̀? Saamu ni o. Ṣé ló gbé bọ̀dá ní tó dẹ̀ sọ pé bíbá ìlà wọn gbé? Ibi kí ló ṣe àwọn? Lọ́sọ̀ mi ṣe máa gbé bọ́ wá síbẹ̀. ìtọ́lá bí lọ́nà ayé èyí ti rún. Kí ló ṣẹlẹ̀? Ṣé mi sọ pé lọ síbi némi ni? Kí ló ṣẹlẹ̀? Èwo tún ní ogun àárọ̀ wọlé? Kí ló ṣẹlẹ̀? Kí ló tẹ̀sí? Ò ní bílífù lórí burúkú bùrọ̀ Saamu yẹn. Níṣẹ́ ló dẹ́bọ̀ síta. Bùrọ̀ Saamu. ìtọ́lá bí dánú yín kó padà wá síta. Ẹ wá fi ojú kó ẹbọ yìí. Ṣé ohun Bùrọ̀ Saamu mò ń gbọ́ ta yẹn? Kí wá ló ṣẹlẹ̀? Kí ló dé tó fi wá dogun ẹlẹ́bọdé? Kí lẹ ṣe fún wọn? Ẹ wo gbogbo nǹkan ṣe é lọ ẹ̀. Kó má jẹ́ pé ọ̀rọ̀ tí mo bí pé sọ fún bọ̀dá Saamu lọ́jọ́ kìíní àná òun ló bí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí o. Ọ̀rọ̀ wo? Ọ̀rọ̀ tí mo ti pèèyàn pé kó jọ kó bá mi lọ bá bùrọ̀ Saamu kó bá mi bẹ̀ wọ́n. Àti pé ṣé kò tí mo wá sọ wá pọ̀ jù. Dákẹ́jàre mi ṣe fẹ́ gbọ́ kọ̀ọ̀kan mú lẹ́nu ẹ̀ má sọ kọ̀ọ̀kan mọ́ jọ. Èmi ò ṣàfẹ́ gbogbo wàhálà báyìí ní sí àbí torí Ọlọ́run tó wá dogun ẹlẹ́bọdé. Kí lẹ ṣe fún bọ̀dá Saamu gbogbo? ayé yìí máa gbàjẹ́ síbi lọ́wọ́ sẹ́ èmi ni wọ́n bá sọ wí eléyìí tó bá mi sọ ohun tó bá mi sọ yẹ èmi ló bá sọ ayé ẹ máa rú sí mi lọ́wọ́ èmi náà sọ pé ayé máa rú sí mi lọ́wọ́ wàá fojú kẹ́bọ̀ ẹ̀ wàá mọ̀ pé wọ́n ń bá rú èmi wọ́n ń bá mi dán rò ó máa ṣubú pọ̀ nílẹ̀ lójú ẹ̀mí mi ń bí. Ẹ wo tábà gbá lọ́jú bọ̀dá ìbọn ṣe máa ń tà wá lélẹ́yìí o. Ẹ ṣe jẹ́ ká lọ kọjú sí wọn. Ẹ lọ rẹ̀ ó mi nẹ̀ mo ṣe ń wọlé nísìn kódà mi tiẹ̀ tí wọlé miss kọ́lẹ́ tí mo rí ni mo ní kí n pè padà pé kí ló ṣẹlẹ̀ bọ̀dá Saamu náà èbò tí wọ́n lọ́rùn ọba kí ni ẹ̀ṣẹ̀ wa gan sí bọ̀dá Saamu tó yẹ pé ojoojúmọ́ báyìí ló máa ń ní wá lára nínú ilé yìí kí ló ṣẹlẹ̀ òǹdè lélẹ́yìn sí ibà á ti dé gbogbo ẹja sí wọn lọ́rùn àwọn náà ti dé gbogbo ẹja sí wọn lọ́rùn níbi kankan tá à ń lọ mọ́ ó jẹ́ kéèyàn tẹ̀síwájú ó ṣé ọ̀rẹ́ mi wo tó bẹ́yà ti ń jí láàárọ̀ báyìí bá mi fi ọ̀rọ̀ bọ̀dá Saamu sínú àdúrà bó ṣe ń gba tiẹ̀ ní kó má bá mi gbà fún wọn bó kọ́ náà bá mi wú ayé wọn palẹ̀ báyìí kó bá mi tún ayé wọn ṣe bọ̀dá Saamu ojúmọ́ kan wàhálà kan kí ló ṣẹlẹ̀ wọn ọ̀rẹ́ mi jẹ́ kí n pè é padà má gbé e padà ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ á tún tí wọn náà ṣe mo ní sọ bẹ́ẹ̀ ẹ wo ẹ káàbọ̀ ẹ káàsán àmì àtẹ̀yìn náà àmì oníṣòbẹ̀ ìwé mi náà ṣe ń dé ní sinsin ní kódà mi ò tẹ̀ tí ì wọlé ọbẹ̀ jọbọdá Saamu ńkọ́. Inú ilé lèmi náà wà látàárọ̀ ṣàdédé mo rí wọn tó kọ̀ bọ́ síta tó wọ aṣọ pupa látòkè délẹ̀. Bọ̀dá Saamu mo ti torí ẹ̀ wá síbi gangan nìyẹn bí mo ṣe ń bọ̀ lọ́nà ọ̀sìn. Bẹ́ẹ̀ ni sà. Mo pàdé bọ̀dá Saamu pẹ̀lú aṣọ pupa tó ń sọ yẹn. Wọ́n gbé igbá sọ́wọ́. In fact wọ́n lé mi wọgbó ni. Nítorí Ọlọ́run wọ́n ní sọ bẹ́ẹ̀ ẹ̀mí ìpè bọ̀dá Saamu rí yín lọ́nà pẹ̀lú igbá lọ́wọ́ wọ́n wá lé yín wọgbó wọn láti wà tó fi lè mú kí ẹ̀yin odidi ìránṣẹ́ náà tẹ́bi sá sí gbọ́ kí ni bọ̀dá Saamu tún lọ tọ́jú bọ̀ báyìí torí Ọlọ́run bọ́n ti rí gbá ọjọ́ òní bọ̀dá Saamu dẹ̀gbẹ̀jì ológun torí Ọlọ́run àbí kí ni gbogbo wàhálà yìí. Òun ni mo ṣe wá síbí pé kí n wá bi àwọn fúnra wọn léèrè wípé báwo náà ṣe rìn bó náà ti ráṣọ pupa ta ló kọ́ wọn nígbà kí ló fà tí wọ́n fi ń gbé gbá lọ sí nǹkan. Ó sọ gógó. Òun mo ní kí n wá bi wọn léèrè. Ìwọ ọ̀gbẹ́ tó dẹ̀ lọ́wọ́ ò lè dá wọn dúró ó ṣe háhá. Ṣé ẹ fẹ́ kémi ṣe o? Ṣé máa gbọ́rọ̀? Ṣé máa ní wọn ṣọ́kò tó mú mi? Àdúrà mi fún bọ̀dá Saamu ni wípé Ọlọ́run á gbàkóso. Àmín. Ọlọ́run á mú wọn palẹ̀ á dẹ̀ tú wọn. Saamu Alajo. Saamu o. tí kò bá sọ̀rọ̀ àrùn máa ń gbìn ni ayé yìí àrùn sí mi lọ́wọ́ ni acting ni tó ṣe yẹn
èmi gangan lè ṣù fẹlẹ́ ilé èmi gan ni mi ìgbádùn èmi gan ni wèrè kí ló wá ṣe ń bí. a ní némi ni mo wá ní kí n wo mọ́bí pé kí n gbé wọn àtàwọn ọ̀rẹ́ kájọ máa lọ némi ni. ìyàwó ẹbí mọ. a ní némi ládùúgbò. ẹni lèmi ló ń bá sá ní némi ládùúgbò bá kọ́ ẹ nígbà tẹ o ọlọ́run tí mo ti respect ẹni respect kọ́ṣọ́ tí mo fún ẹni pé o pupa ìjọ tó lọ́ọ́ bá mú ẹ tó bá wá sí complexion mi tó lọ dúdú bíi tèmi ayé ẹ ti rún díẹ̀ tí ẹ bá ènìyàn gbogbo yìnyẹn lọ tó bá máa bóra lọ iyì tí mo fẹ́ jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ tó wà nínú bí èmi ni máa bá yé wọn jẹ torí tí wọn ni mo ṣe gbẹ́bọ̀ ilẹ̀ ìtọ́ bá bí dà nínú wọn kó jáde kó wá fojú kẹbọ yìí pé wọn jáde kó wá jáde fojú fẹ́bọ̀ yìí lẹ́kùtẹ́ ti yẹn àti pani ẹ̀yìn àwọn àánú ilé ẹbọ ìyá jẹra àmọ́ bíbí ní kúrò bí. Rasamu kí lélẹ̀. kí n la ní fried rice ní kò súnmọ́ bẹ́ẹ̀ kò jẹ́ fried rice ní kò súnmọ́ bẹ́ẹ̀ tí mi ò bá pa wọ́n mi ní dẹ́yìn. Rasamu ẹgbẹ́bọ. mo gbẹ́bọ torí ẹ̀ ni. ẹgbẹ́bọ wá síbí. bẹ́ẹ̀ tó bá fojú rí tí wọ́n bá wọn ètò bá fojú rí inú wọn ayé ti bàjẹ́. ibi tí wọ́n á ti fojú rí ńkọ́. kò sí kan tó máa ṣe wọ́n mi ò porí ẹ̀ sí ẹni tí mo porí ẹ̀ sí ni nǹkan máa ṣe àwọn ọmọ tó wà níbí ìkan nínú wọn ni mo porí ẹ̀ sí ayé ẹ̀ dẹ̀ máa rún bó ṣe wà yẹn kó jáde kó wá wò tí mi ò bá rí bá èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Rasamu ẹ má ṣe báyìí. má ṣe bá ẹ jọ̀ọ́. jọ bí báwo má bẹ̀ mí o mo ti gbẹ. kí ló lè torí ọlọ́ kí ló oh god bọ́dà Saamu kí ló dé tẹ máa ń ṣe bí olórí burúkú báyìí kí ló dé tẹ máa ń ṣe bí ẹni táyé ẹ̀ bàjẹ́ báyìí ìjọ wo lẹ fẹ́ gbádùn kí ni gbogbo ilé ìbá jíjẹ jẹ́ kí ọmọ àfojú kọ ẹ bọ. èmi ṣe bí olórí burúkú tó fẹ́ èmi ṣe bí olórí burúkú bàǹtẹ̀ ni mo nà ẹ́ di yẹn bàǹtẹ̀ tó bẹ́ẹ̀ nídìí yẹn ní ọmọ yìí oògùn tó fẹ́ lò ọmọ ẹ̀yà àgbẹ̀jálẹ̀ ọdún yìí wàláì ọmọ ẹ̀yà àgbẹ̀jálẹ̀ ọdún yìí ni ìwọ wà rí owó kò sóògùn tó lè lò tó máa padà bí mú láyé headache medic 55 ni wọ́n lo headache fún but ìwọ ìtọ́mú èyí wà á rí tó máa padà sí ẹ̀mí ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ o tó máa ṣe wà rí ìwọ tó ti ya wèrè ìtọ́ bá bí dànù yín kó jáde wọ́n fojú kẹ́bọ kó gba bàǹtẹ̀ wọ́n fojú kẹ́bọ kó gba bàǹtẹ̀ ìpolówó ni wọ́n mú kan bẹ̀ ayé yín máa rún sí mi lọ́wọ́ ni èmi mo sọ bẹ́ẹ̀. mo ti kúrò ń bẹ̀ ó máa tó bí aago 7 kí n tó padà kò sí problem ilé bọ̀dá Saamu ni mo wà. wọ́n bá ti dé máa kúrò mí. omi sọ bẹ́ẹ̀ ibà tí máa lọ ibà tí máa lọ látẹ̀ òkun ibà tí máa dúró de bọ̀dá Saamu ìbílẹ̀ ṣe wà. rádaràdà òṣì rádaràdà òṣì ratamọ́rayọ̀ pásítọ̀ sọ bẹ́ẹ̀ ẹ kú jókòó ẹ ká sùn. ẹ wo inú bírí bọ̀ ni ò mọ bára bọ̀ gidigidi ni ẹ wo ẹ máa bá bọ̀dá Saamu sọ̀rọ̀ àbí kí náà porúkọ wọn nítorí pé mo bá wọn níwájú ilé àwọn ọmọ bíi pé tó gbé bọ síbẹ̀ tó láwọn sá máa ṣàgùn àwọn máa ṣe wọ́n léṣe àwọn ò ní jẹ́ ká àwọn ẹni eléyìí dẹ̀fẹ̀ jáde wọ́n lọ síbi ìkómọ àwọn ọmọ mi Esther ṣe ló náà máa nà mí lóògùn pásítọ̀ sọ bẹ́ẹ̀ tó bá kọ ojú báyìí ó máa kọ imú ṣé mo pé èèyàn tí wọ́n close tó bá mú wọn máa mẹ́yìn náà kẹ́ ẹ máa bá wọn sọ̀rọ̀ o ẹ wo mo ti sọ tèmi o mo sọ tèmi o. wọ́n dá orúkọ kan sìn wọ́n ní mu bí n pé kan ṣé ẹmẹni tó ń jẹ́ bí abẹ mọ ibi tí wọ́n ń gbé. mo bí n pé yẹn in fact mo mọ ilé wọn báyìí ilé wọn is down the road ń bẹ yẹ ká tó dé junction àmàrí àmàdélé wọn mo mọ bẹ́ẹ̀. ṣé ẹ lè jẹ́ ká jọ débẹ̀. àbí kí ni gbogbo wàhálà tí bọ̀dá Saamu tẹ máa fi hàn ṣé ń gbogbo gbà yìí èèyàn ti rojú láyé gbọ́ta rẹ̀ mọ́ wọn lọ gàmú ṣòro káàkiri. irú pálapàla olélè irú rádaràdà olélè ẹ máa ń gbé wá síwájú lé bọ̀dá Saamu ọlọ́yọ̀ yẹn ká ní mo lè wà á mú dùn ní ẹ kí n kọrin fún yín ni kí sáré pa àwọn bá ní ọba kó sáré máa gbé ni lọ́wọ́ kan eléyìí kọjá wèrè la fún wèrè ẹ̀yin kọ́kọ́ ní wèrè Ọlọ́run wà láìsà tí wèrè ní. kò yẹ kẹ́ jẹ́ ká sọ̀rọ̀ báyìí kò yẹ kẹ́ jẹ́ ká bú wọn. ká má sọ kiri. ó yẹ ká máa bẹ̀ wọ́n ní kó lè gbẹ́ bọ̀ yìí kò mọ̀ sí. bẹ́ẹ̀ ni báwo ṣe máa bẹ̀ wọ́n ìwọ òṣìnà wù náà. ṣé orí mi àgbàyà ni wọ́n náà. àgbà òṣìnà dáadáa ẹ bá lọ ń gbẹ́bọ̀ kalẹ̀ síwájú lélẹ̀ ẹ tún wá lọ ń gara. ṣé ẹ ti ṣe tán ṣé ẹ ti ṣorí burúkú tán wọ́n ní pé tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ̀yin ẹ súnmọ́ bí ṣé àpè solicitor ní solicitor ẹ̀yin lágbẹjọ́rò ẹ̀yin lágbẹjọ́jà
ẹ wá bá mi jà bí káyé yín bàjẹ́ ẹ wá jà káyé yín rún. bùrọ̀ Sàámú àti ìbẹ̀yẹn inú ẹgbẹ́ bọ̀ yìí kúrò ní orí ẹbí mi oyin ṣẹlẹ̀ máa kọ́ yín tó bá bí ìyá yín dẹ̀ padà ẹ tún pẹ́lẹ́ wa àlàyé yìí máa jọrún ni. bọ́dá Sàámú torí Ọlọ́run kí ni gbogbo ilé tẹ kọ́ra yín sí torí Ọlọ́run. tẹ́lẹ̀ àwọn ọlọ́gbà yìí ránṣẹ́ oṣù tẹ kọ́ sọ́run yìí ẹ wọ́n sọ yín dẹ́gbẹ̀jì ológun kí ló ṣẹlẹ̀ wọ́n náà kojú mọ́ kan kí ló dé. ó ti wọ òkè. ẹ wo wọ́n yẹn ṣe wo wọ́n. bọ́dà Sàámú mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ bọ́ aṣọ tó wà lọ́rùn yín. sọ bẹ́ẹ̀ mo fi ìyọ́nú Ṣàngó bẹ́ẹ̀ máa lọ lé. bọ́dá Sàámú ẹ wá kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣe wọ́n ní èyí ọdún ìjẹun tẹ́tẹ́ fi ń bẹ̀rẹ̀ ayín tó yọ lọ bọ́dá Sàámú tó ẹ bọ́ aṣọ́run yín kẹjá máa lọ ẹ ná gbogbo pọ́lọ́pàá tẹ̀lé wọlé ẹ stop ẹ ṣọmọdé mọ́ náà. ẹ rọra pariwo mọ́ wọn bí mo ṣe sọ fún wọn lọ́wọ́ kan yẹn wọ́n máa bọ́ aṣọ yẹn sí. bí bàbá mi bí pé ọ̀nà bí mi jọ sọ bẹ́ẹ̀ kí ló gbé mi tó máa ń control mi ẹni àná kí ni tó wà ní ètò fi ń control mi ẹni àná òtún rí nínú garment mo wà nínú gun wa òtún control mi àbórí eléyìí ọ̀hún àbórí èsì máa bọ̀ ṣọ́ṣọ́ máa bọ̀ sọ́rẹ́ sọ́rẹ́ ọ̀pẹ ni ló jẹ́ fún ẹni kan mo bá wọn rárá ó máa dùn mí ó máa dùn mí èmi ni mo máa gbọ́ ọ̀sìn sọ́rẹ́ èmi ni mo máa gbọ́ ọ̀sìn ṣé mo kọ́ láìkí kó máa control mi kò yẹ tó bá bí ìyá ẹja ìyá ẹ mo sọ o ìyá ẹ tó bá bí ìjà máa bọ̀ bí wọ́n bá mi sọ ìyá ẹ tó bá bí ìjà máa bọ̀ bí wọ́n bá mi sọ ẹ̀yin ẹ̀dọ́dẹ̀ mo ti sọ fún yín o òpin ayé ibi tó máa bá yín nìyẹn paradíṣe yín ìbẹ̀lẹ̀wà yẹn èmi àti wà lọ́hùn máa ti wà lọ́dọ̀ Ọlọ́run àti wà lẹ́gbẹ̀ẹ́ Jésù ibi tó yìí máa jóná sílẹ̀ wà yẹn wọ́n bá bí yín dẹ̀ jáde mo dẹ̀gùn sí bí ṣe ló ṣe mí pé kí n fi bí ìṣe fúláàtì babaláwo kí n kọ́ bí kí n fi kọ́ ní òòṣà ayé yẹn àrùn dànù. President General of her hometown. No, what have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwì oníjàǹjà àjọpẹ́ nígbà. ẹ máa bọ̀ mo máa fọ orí fún yín nínú odò máa fọ orí fún yín kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lógún dúró kógún má dẹ̀ gbèrí mọ́. ṣe ìṣeré wọ́n bí ń jẹ́. ó ṣe oore tó yà mí lẹ́nu o bàbá. kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì ọjọ́ tí wọ́n bá bí gangan mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga màá dẹ̀ nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó tí ìbọn yẹn bá pa ọmọ yẹn kàn pa mí. ẹ lè pa mí ìyá jẹ́. olórí. ìfimọ́ àyà ìfimọ́ àyà. lọ́gọ́ tó bá ti sọ èyí ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. alágbàlá. Man. Rocky! Bẹ́ẹ̀ni bọ́! Bẹ́ẹ̀ orí ẹ̀. Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. Mo bí n pé kí ni solution báyìí? What's the way out? Èwo ni kí ni way out? Ṣé bóbìnrin ni ìwọ náà wá solution fún rẹ̀. Ṣé o tilẹ̀kùn tó lè tẹ̀ ṣá ṣó flush? Èwo ni ṣé mo tilẹ̀kùn tó lè ṣe mo flush kí wọ embarrassment wo lélẹ́yìn náà? Embarrassment wo lélẹ́yìn? Kí ló dé? Kí ni gan? Ara kọ mi o! Ara ṣe pẹ́ lọ́kọ̀ èmi náà! Ọkọ̀ èmi náà! Ṣé mi ni bọ̀dẹ́ tó gbẹ́bọ síta ni? We are in this together! Ara kọ ẹ̀kọ́ èmi o! Ọkọ̀ èmi náà o! Ẹ gbà mí kẹ́. It's okay. Àjẹ́ ló wá kàn báyìí. Ẹ ṣàwọn bí gbà tó fẹ́ pé ṣé mo tilẹ̀kùn ṣe mo flush. Ẹ ṣàwọn bí. Ẹ wo mi ò lo toilet rí kó rún ni. Kí n lo 6 times kò ní rún. Níwọ̀ bí pé má wọrí. Ọlọ́run máa yọ wá nu ilé. Níwọ̀ má wọrí. Arákọ̀ mi náà. Arákọ̀ mi náà. Ṣé kò tí mo sọ pọ̀ jù ni? Nítorí mo wà nínú ilé ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣé kò tí mo sọ pọ̀ jù ni? Má wọrí. Kí ló dé? Má wọrí sẹ́.
Jésù Kristi. Jésù Kristi. Nítorí Ọlọ́run. Ẹ kú jókòó. Ẹ má bínú nítorí Ọlọ́run. Àbí mo pẹ́ díẹ̀ àbí? Ẹ pẹ́ sà, nítorí ẹni tí mo tiẹ̀ mú wá tó wá látọ̀nà jíjìn ó dẹ̀ ṣì máa padà síbẹ̀. Ẹ má bínú nítorí Ọlọ́run. Ẹ ra sà, ẹ jọ̀ọ́ mo wá bá yín ni mo kẹ́ gbàdúrà fún mi torí ọ̀rọ̀ iṣẹ́ mi. Ẹ jọ̀ọ́ sà. Gbogbo wa náà ni màá gbàdúrà fún lápapọ̀. Ṣùgbọ́n máa nǹkan wà nínú community yìí. Àbí mi ò sọ̀rọ̀ wọn fún yín bá ṣe ń bọ̀. Bẹ́ẹ̀ ni, Bùrá Sàámú, àfi kọ́lọ́ ń gbà wá, kọ́lọ́ ń yọ wá nípa ọ̀rọ̀ máa yẹn. Àmì Bùrá Sàámú ni o. Ọ̀dọ̀ wọn ni mo ti ń bọ̀ yìí. Níbi tí mo ti ń bọ̀ tá ti jọ ríra gẹ́gẹ́ bí lè pé bàǹtẹ́ ni wọ́n fi lé mi kúrò ńbẹ̀. Ṣé ẹ wá rí wípé ó yẹ ká pohùn pọ̀ ká jọ gbàdúrà fún Bùrá Sàámú yìí? Ẹ sà, ọ̀tọ̀ọ̀tọ̀ lógún o. Àwọn àjọpọ̀ síbí báyìí látàárọ̀ àndúródè yẹn débi ìsìn ẹni kékeré ká máa gbàdúrà fún Bùrá Sàámú kan. Hello, oníkálukú ló ní problem títí ẹ o. Kò sóògùn tó lè máa ja Bùrá Sàámú ọ̀hún àti family ẹ̀ ni o. Ẹ jẹ́ kó máa face family issue ẹ o. Bùrá Sàámú fúnra ẹ̀gbọ́n ogun ni. So kò sí kẹ́ gbàdúrà láti sí in the next year. Kò lè kó ogun yẹn ò lè kúrò lára Bùrá Sàámú ẹjọ́ torí Ọlọ́run ẹgbà tiwa káwọn máa bá tiwa lọ sìn. Ẹ sà, ẹ wò tí n bá láǹfààní láti ṣépè fún ọ màá ṣépè fún ọ. Torí ibi tó yẹ kó ti fún mi níṣẹ́. Wọ́n ọmọ mi rí o, wọ́n lè takò mí. Wọ́n sọ pé ọmọdé ni èmi ọmọ kékeré èmi. Ọ̀rọ̀ olórí burúkú ni wọ́n wà láì. Ẹ má ṣe pé lórí òkè. Ṣé wá rí i pé ìdí ẹ̀ gangan nìyẹn tó yẹ ká fi gbàdúrà fún wọn? Gòdù sọ bẹ́ẹ̀. Ṣé gbowó àdúrà lọ Bùrá Sàámú ni? Ẹgbẹ́ tiwọn káwọn máa bá tiwa lọ nà. Ẹ wo orí brọ́dà mi, àwọn ti fẹ́ pé 40, wọ́n dẹ̀ ń pín wọn lọ́mọ kékeré. Mi ti tó 40 sà, mi ti tó 40. Ṣé wá rí i pé ó yẹ ká gbàdúrà fún wọn báyìí? Ẹ jẹ́ ká jọ pohùn pọ̀, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run lórí Bùrá Sàámú wípé k'Ọlọ́run kó rọ̀ wọ́n lọ́kàn. Ó yá àdúrà. Ẹ lè lọ bẹ̀ o, ẹ lè gbàbẹ̀ o. Fẹ́ǹsì yẹn ga o, bí mo dẹ̀ ṣe ń wo yẹn bọ̀dá yẹn ṣì wà nísàlẹ̀. In fact bí mo ṣe ṣílẹ̀kùn yẹn gẹ̀rù ń bà mí kó má di pé wọ́n ti mọ̀ pé yàn wà ń bẹ̀ yẹn. Ẹ tí lè lọ bẹ̀ bóyá kẹ́ kú ní sùúrù kẹ́ má lọ bì kankan mọ́ o. Fẹ́ǹsì yẹn ga o, ẹ lè fọ fẹ́ǹsì yẹn o, ó ga o. Hello. Kí ló ṣẹlẹ̀ yẹn sí pátì náà? Ó máa tó parí ìsọmọ lórúkọ. Ò ní bílíf pé olórí burúkú Bùrá Sàámú yẹn níṣẹ́ ló wà níta iwájú ilé wa níṣẹ́ ló gbẹ́bọ síbẹ̀. Bùrá Sàámú gbẹ́bọ síwájú ilé yín. Nà kò jẹ́ ká jáde. Àní ohun tí mo kọ́ tó sọ ó ní anybody nínú wa tó bá jáde tó fojú kẹbọ yẹn báyìí ó máa ṣubú ó máa kú ni. How far like this? Mo rí máa ń pè padà sísìn, máa ń pè padà sísìn. Ó yà náà ń wàhálà. Ó sọ fún ṣàmáwá bóun ṣàmáwá gbé wa. Ọmọ ẹ̀yin sọ̀rọ̀ kò sí nǹkan tó ní nọ́mbà ọlọ́pàá láàrin wa. Àbí ṣe bá ṣe stop sí bíbọ̀ ẹ̀ látẹ̀. Ṣó dáa ni ṣó make sense ni. Ó dẹ̀ ti lọ bí 1 hour nísìnyí bọ̀dá yẹn ṣì wà ń bẹ̀ with the group of things wọn ò ní kúrò ń bẹ̀ àbí tó bá réyàn kankan o. Iṣẹ́ àfẹ́ gbogbo wàhálà bá ìtorí Ọlọ́run wọn ò ní kúrò ń bẹ̀ o. Níbo ọlọ́pàá tẹ́mi dẹ́ ni mo ti delete nígbà tó ń bá mi sọ̀sọ́kùsọ ojú. Kí ni ìsọkúsọ òun ló ń bẹ sọ? Ṣé bóun ni ò bá padà wá wúlò báyìí? Kí ló ṣẹlẹ̀? Mo ní pé ó sọ fún mi sí pé Bùrá Sàámú gbẹ́bọ síwájú ilé wọn. Wọ́n ní kí anybody máa jáde. Pé tó bá jáde máa kú. Irú pálapàla wo ni ẹ ní Bùrá Sàámú náà? Ọ̀rọ̀ ẹ̀dọ́ yìí ó ti ń kọjá nǹkan mi ò ṣé kò yẹ pé kó gbé ọ pamọ́ báyìí. Exactly, ó yẹ kó treat fọ́kọ̀ bùrọ̀dá yẹn. And you guys have calm down now. Bùrá Sàámú tó gbẹ́bọ síbi tó ń gbẹ́bọ sí yẹn ó máa ní reason tó fi gbẹ́bọ síbẹ̀. Ẹni sungo reason tó fi gbẹ́bọ yẹn gan olú yẹ ká wá. Bẹ́ẹ̀ni kí ni ayọ̀ olówó sọ? Ọlọ́pàá ló máa gbé Bùrá Sàámú yẹn kún bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sà, jẹ́ npọ̀lọpàá. Sàámú. Bùrọ̀dá ni ibi táyé yín máa pín sí rè o. Kẹ́ ẹ máa yọjú sí ọ̀rọ̀ tí ò bá kàn yín yẹn. Ṣé mo pè yín? Àbí báwo lẹ ṣe mọ̀? Ẹ máa lọ lẹ́kẹ̀ẹ́ má bàa pín síbí o. Mo ní bàǹtẹ̀ lọ́wọ́ o. Tí bá gbá yín ní bàǹtẹ̀ bùrọ̀dá ni. Tí bá gbá yín bàǹtẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ló máa fòyọ tán o. Sàámú. Kò sí wàhálà. Má ṣe bá a. Mo ti gbọ́. Kọ́rọ̀ bá rí báyìí kó bá rújú. Àwọn náírà máa pèpè káwá bẹ́ẹ̀ sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí bàbá mi. Ṣe bá a. Gẹ́gẹ́ bí pẹ́yìn lẹ bí mi. Prosan, please just calm down. Please just take this thing out of this place. Because kò ní da táwọn ọlọ́pàá bá dé nísìn tó bẹ̀rẹ̀ sí embarrass yín. We won't be happy. Ìwọ ọ̀tẹ̀. Prosan. Èmi lè sọ̀rọ̀ ọlọ́pàá lójú ẹ̀. Ṣé kàn ṣe é ṣá? Ọlọ́pàá kọ́lọ́pàá níbikíbi tó wù kàn wà. Kọ́nà ọ̀dọ̀ kan wá mú mi. Mo fẹ́ rí ọlọ́pàá òun bí.
Okay. Ó set me up. Òun kọ́ àwa ni. Ẹ̀yin. Lẹ́kọ́ ọlọ́pàá mú mi. Mo fẹ́ ríṣẹ́ ọlọ́pàá yìí. Brosa, Drew, kí ni ìtumọ̀ ògbélé? What's the meaning of all this? Tí mò ń ṣe ṣàwámà rè. Ẹja àtẹran dídìrè wá jẹ. Mr. Man, kí ni gbogbo ilé? A ní the station wa ẹ̀ dẹ̀ máa tẹ̀lé wa débẹ̀. Ó ṣe fògùn sẹ́nu kó ní kí n máa bọ̀. Yìnbọn fún mi. Yìnbọn wẹ̀ kó yìn fún mi. Èmi náà bá tiẹ̀ lẹ́jọ́. Mi ìgbà ẹlẹ́jọ́. Ọmọ kan wà nínú ẹ̀yin kọ́ ni mo yìn wá. Ọmọ kan wà nínú ilé yìí tó bá fi ojú kan ẹbọ tó wà nílẹ̀ yìí á ṣubú lulẹ̀ mi ni mo sọ bẹ́ẹ̀. Á ṣubú lulẹ̀. Bọ̀dá Saamu, ẹ jọ̀ọ́ ẹ ní ìdí gbogbo ilé. Ẹ gbé kíní ẹbọ yìí, ẹ gbé kúrò nínú bí. Wọ́n respect enough fi wá report ní station. Ẹ jọ̀ọ́, do the needful. Carry this in, let's go. Ó dà pé ò ní làákàyè. Ìwọ kò sí ọpọlọ lórí ẹ̀. Gbogbo tó bá wù yẹn ṣe fún mi èmi ni mo wà bí. Do it. Okay, Brosa, I'm begging you. Pẹ̀lú gbogbo nǹkan tẹ́ bá wù ní kẹ́ gbàgbọ́ nínú ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ respect wa. Báwa náà ṣe respect. A kò nídìí yín kẹ́ wá fún aláyàláyé nǹkan tó ṣẹlẹ̀. A ṣáà máa mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín àtàwọn tẹ́ ń sọ yìí. Tẹ́ fi warrant láti wá gbé nǹkan síbi. Brosa, kó lódùmọ̀dù wọn. Ọlọ́mọ jọ́gọ́jọ́gọ́. Kó lódùmọ̀dù wọn. Ọlọ́mọ jọ́gọ́jọ́gọ́. Ta ló pín in sí? O mọ kó ló dùn mọ́tò. Máa respect ẹ. Torí tiẹ̀ mo máa respect ẹ mo dẹ̀ máa tẹ̀lé yín dé station ẹ̀. Kò dẹ̀ sẹ́ni tó gbọ́dọ̀ fọwọ́ kan ẹ bọ̀ yìí. Gbogbo àwọn tó dẹ̀ wà bí wọ́n gbọ́dọ̀ jáde àbọ̀dọ̀ jọ jáde kúrò níbí ni. Mo mọ̀ pé ọmọ yẹn sì máa jáde ó máa ṣubú lulẹ̀ ẹ dẹ̀ máa padà wà pè mí mo máa ní láti tọ̀ sí lẹ́nu nítorí tiẹ̀ ni mo ṣe ń dààmú sá mi ò mọ mi bí mi ìṣe kankan sá torí mo fẹ́ kí tọ́ abẹ́ mi gbóná. Máa lọ explain fún DPO yìí èèyàn dáadáa ni níṣó ẹ̀díṣó. Ìrọ̀ tó bá tún wọlé mi ò lọ́mọ mi lọ́mọ kọ́ ní ìṣọ́ta kájọ lọ ni. Ṣé orí ètì ẹ tó ń bàjẹ́ orí ètì ẹ tó ń bàjẹ́ kọ́wé èmi kọ́ ó dáa mo ti gbọ́ ṣáà máa ṣọ̀rọ̀ máa wá ń ta kíkan nù wọ́n jáde ayé yìí máa bàjẹ́ wà á nálẹ̀. Madam, tẹ́ ẹ bá mọ̀ tí ọmọ ìtọ́sọ sí mi tẹ́ ẹ bá mọ̀ tó sọ sí mi tẹ́ ẹ bá gbọ́ ẹ bú sí gbé. Hello, ẹ máa wá ní o. Mo lè máa wá ẹ gbọ́dọ̀ wá sí Nàìjíríà o. Ẹ máa wá ní. Wọ́n náà ń bọ̀. Ọjọ́ yẹn ó máa gbà. Ẹ ká sọ ma. Báwo ni ẹjọ́ mẹ́ta? Yes ma. Báwo ni? Yes ma. Ó dàbí ẹni pé mo gbọ́ pé ìwọ fẹ́ ṣe wedding, ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ ni ma, òun ló fẹ́ ṣe wedding ma. 5 months this time ni ma. Oh, that's good. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Títí yín náà dé o. Àmín ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni pé ó dáa kéèyàn fi kékeré ṣe nǹkan tó bá máa ṣe kó bí nǹkan tó máa bí kó dẹ̀ máa gbádùn. Ẹ lè congratulate. Ẹ ṣé thank you ma thank you. Tẹ́ ẹ bá tiẹ̀ wà kárídèwé pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ mọ̀ wípé mò ń kọjá atẹ́gùn burúkú kan ò fẹ́ lù yín kẹ́ ẹ mọ̀ pé ọgbàkì kan láàrin yín kọjá. Ó ga o. Ẹ bá mọ̀ ń gbọ́ pé lẹ́nì kan fẹ́ ṣe wedding tani. Ìwọ kọ́ dákẹ́dákẹ́ káwọn ẹgbẹ́ sọ̀rọ̀ tani. Òun ló fẹ́ ṣe wedding sir. Mi gbọ́. Òun ló fẹ́ wedding. Yes. Kí ló máa ń ṣe iye ọmọ kéékèèké báyìí? Iye ọmọ kéékèèké kí ló. That's how ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ta lọmọ kékeré? Ọmọ 22 years kò sọmọ kékeré kankan bí gbọ̀ngàn. Lórí ṣẹ́ funfun. Wọ́n ga o. Mi mọ̀ parúgbó ni òkè grandma ló fẹ́ ṣe wedding ọmọ 22 years ó ló ń pọ́n bẹ́ẹ̀. Ṣàgbàlagbà ṣáà ló fẹ́ tó bá lè handle ẹ lọ́mọ 22 ṣàgbàlagbà ni. Kò ń ṣàgbàlagbà bra Saamu ọmọdé ẹgbẹ́ ẹ̀ náà ló fẹ́ fẹ́. Ọmọ ìkéré ló fẹ́. Ẹ wọ́n fẹ́ fi ṣe àgbà ló ń wá àgbà ọmọdé ló ń wọ ọmọdé. Àbò rí nǹkan àwọn ọmọ ìfẹ́ bá kọjá torí Ọlọ́run nígbà tí wà wọ́n ò ṣe bá ìyàwó ò ṣe bá èmi o tó wá mọ age tó wá mọ age
báyẹn sọ. ẹ tí ẹ lè ṣerú ẹ bra Saamu ṣé èyí tó jẹ́ pé òkóbó ni. kí ni mo bọ́ tó sọ sí náà kí ni mo bọ́ tó sọ náà. bra Saamu òkóbó ni. I am hurt! Èmi! Òkóbó! Lẹ́nu tí ẹ kò ní dá! Bra Saamu. Bra Saamu ẹ pẹ̀lẹ́. Ìyá ọmọ ẹ ti bàjẹ́ sí mi lọ. Ayé wọn máa rún sí mi lọ́wọ́ ọmọ ẹ tiẹ̀. Èmi ò kó bọ́. Èmi. Ọ̀dà. Ọ̀rọ̀ yẹn pọ̀. Sọ fún wọn kó kúrò ládùúgbò ni o. Kó kúrò ládùúgbò ìdájẹ́ wọn bá fẹ́ bàjẹ́ o. Bra Saamu. Bra Saamu ẹ dúró. Ẹ kúrò ládùúgbò ni o. Ẹ kúrò ní àdúgbò ni o. Ọ̀rọ̀ ọmọ yẹn gan ti pọ̀ jù kó tó sọ yẹn ò dáa. Èní ni mo mọ̀ n ò mọ̀ lá. 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 Adífá fún adájí gbóore. Adífá fún adájí gbóore. Adífá fún adájí gbóore. Adífá fún adájí gbóore. Ó ní bó bá korò. 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 Ó di dandan kó dùn nígbẹ̀yìn. 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 Ọ̀ṣàṣà ó ọ̀ṣàṣà. Ìmọ́lẹ̀! Ìmọ́lẹ̀! Ọ̀ṣàṣà ó ọ̀ṣàṣà. Ọ̀ṣàṣà ó ọ̀ṣàṣà. Sórí bí ọ̀ṣàṣà tó bá dé ẹ̀ gọ́gọ́ ló pè mí o. Mo fẹ́ kó o bá mi ṣá ọmọ kan pa. Saamu. Ìmọ́lẹ̀! Jọ̀tòrí ọ̀dọ̀ wà bá mi ṣá ọmọ yẹn pa láṣà pa tó máa fi kú lójú èmi àti ẹ. Saamu. Jọ̀tòrí Ọlọ́run oore tí mo fẹ́ kó o ṣe fún mi ni wà ní ládá lọ́dọ̀ Ọlọ́run bá mi ṣá ọmọ yẹn pa. Wá tiẹ̀ sì farabalẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ báyìí láàrin èmi àti wọn nìkan between you and I need to talk to you. I want you to help me kill someone. Mo ń gbọ́. Ó yá mo ń gbọ́. No, jẹ́ káwọn ọmọ ẹ̀ kúrò bí ṣe kò fẹ́ kí kápáyọ̀ lójú ẹ̀mí wọn. Wọn ò lè kúrò ń bí o, wọ́n gbọ́dọ̀ parí nǹkan tó ń ṣe yẹn. Torí tiẹ̀ ni. Wọn ò lè kúrò. Kó má lọ di pọ́kùtà ọ̀fẹ́ sí ẹsẹ̀ àyọ́lẹ̀ abẹ́ àpààyàn. Mo ní ẹ̀fẹ̀ káwọn ọmọ ẹ̀ kúrò ká tó pa ọmọ sílẹ̀ sọ. Saamu, wọ́n gbọ́dọ̀ parí nǹkan tó ń ṣe. Wọ́n ò lè kúrò ń bí. Ó dà ndé bẹ̀rẹ̀ kó má jà tó ń jà. Ọmọlẹ̀ ọmọ kan wò mí ṣuṣu ó lè pòpò ní mi. What? Ìwọ náà rí what? Ìwọ náà sọ what? Ó sọ tán bá bẹ́ẹ̀ mi ṣe what nìyẹn. Ó ti pọ̀ jù. Ohun tó wà lábẹ́ mi súra kí o ṣe what? Kéèyàn kan pè mí ní òkòbó. Kí ló kò yẹ kó ṣe irú ẹ̀ tó pè mí lókòbó? Ṣé ọkọ̀ yẹ kó kú ni? Ẹ̀ tó pè mí lókòbó kí ló yẹ kó ṣe? Ò parọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. Ní lẹ́bù tá a wà yìí, ọmọ tó pè mí lókòbó bá mi pa. Ohun tí mo fẹ́ nìyẹn kí la fọ̀ mí. Síbẹ̀síbẹ̀ ṣé o tiẹ̀ ti gbìyànjú láti wá bóyá àwọn òbí àbáwọn ẹ̀gbọ́n ìta lè fẹjọ́ sùn? Ikú pọ̀. Ìmọ̀lẹ̀ Saamu ṣiṣẹ́ ìwà òkè sá. Ṣọ́ọ̀gì bó ṣe tagba aṣọ pupa àti dúdú síbí bẹ́ẹ̀ ni bó ń taṣọ ní Sunday ṣọ́ọ̀bọ̀ pé kò sẹ́yìn mi ṣọ́ọ̀bọ̀ pé aṣọ àdì tó ṣe lẹ̀ síbi kò sẹ́yìn mi ṣé o tó fẹ́ fi san oore fún mi ni tí mo lè sọ fún ẹ pé ìtorí ìrègùn lèmi ṣe ń ṣoore mo ní kó bá mi pààyàn kí ṣẹ̀ṣẹ̀ máa lọ máa wá àwọn ẹbí ẹ ọmọ tó wọ̀ mí ṣùṣù tó pè mí lókòbó kí ṣẹ̀ṣẹ̀ máa lọ wá àwọn ẹbí ẹ kí n máa fẹjọ́ sùn fún àbí káwọn ẹbí ẹ kọ́ dìde rí bọ́sùn kò jì àbùkọ́ dédé ló dẹ̀ kọsẹ̀ gbà tá a bá fẹ́ háìdí ẹ̀ tá a fẹ́ káwọn èèyàn mọ̀ pa wà láṣẹ kí ló sọ yìí kò jẹ́ kí n sọ di ṣí kí n gbé lọ kí n lọ tá dànù. Síbẹ̀síbẹ̀ ikú kọ́ ló kàn ikú kọ́ Saamu. Ṣé ikú kọ́ ló kàn mo máa lọ pa ọmọ ẹ̀ lẹ́yìn mo dẹ̀ máa forí ẹ̀ sọ máa forí ẹ̀ sọ torí tó bàbá mi ṣe máa lọ ṣe lẹ́yìn bàá dẹ̀ jẹ́ kọ́mọ̀ ìpé ó mọ̀ pa ẹ̀. Saamu. Nínú mo rí burúkú ọmọ yẹyẹ mi ò lè nìkan bá wò. Ó dáa. Kí ló tọ́ sọ́mọ tó yẹyẹ mi? Kó kú ni. Saamu wàá wá ẹ̀kọ́ tó pọ̀. Wọ́n ń tà ń bẹ̀. Wàá tún wá epo. Epo ìyá ọdún ń tà. Wàá wá ẹyin o lè jẹ sísè o lè jẹ bí tútù. Àti tútù àti sísè ìyá ọdún ń tà mí. Sórí epo yẹn wàá dà sí orí ẹ̀kọ́ àtẹ̀yìn wàá fi sí
wàá gbé lọ sí ibi tó bá wù ẹ́, ó lè jẹ́ orí àpáta, ó lè jẹ́ oríta mẹ́ta, kódà ó lè jẹ́ inú odò. Màá wá fún ẹ ní àwọn ohun tó máa pè sí tọmọ tá à ń sọ yìí tó bá fojú rí, tó bá fi lè fojú rí gbà á nalẹ̀ straight. Sàámú tó bá ti nalẹ̀ wọ́n á máa wá ẹ káàkiri ni o gbọ́dọ̀ tọ̀ sí lẹ́nu. Tó bá tọ̀ sí lẹ́nu tán tó bá jí ló máa wá sọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ fún. Wọn ò lè wá ẹ tì. Àṣẹ. Ohun tí mo fẹ́ gangan ló ṣẹ̀ṣẹ̀ ṣe yìí. Ọjọ́ tí màá ṣe which is ọ̀la mi ní sílé mo máa forí pòrùn káàkiri màá ti jẹ́ kọ́rùn yẹn lá orí mi. Ó yẹ kó tóòrùn bá pààyàn dáadáa tí ọba máa tọ̀ ìtọ̀ ọba ló bá tọ̀. Màá make sure pé ibà yẹn ti pọ̀ lára mi, màá tọ̀ sí lẹ́nu, màá tọ́ bà sí wèrè lẹ́nu. Tí bá lè tọ́ bà yẹn sí lẹ́nu lẹ́yìn tó bá jí tán tí n bá gbẹ̀bẹ̀ tán mo mọ̀ pé ìtàn yẹn ló bá padà pa. Torí ó yìí máa ní HIV tó bá padà jí. Wọ́n á wá ọ̀tọ̀ ni pé wọ́n yanjú ilé, ọ̀tọ̀ ni wọ́n fẹ́ tọ́jú ẹ̀ lọ́sibítù. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Èmi àwọn ohun wo ni mo fẹ́ pè? Àǹtí tí n bá ti wá ṣe gbogbo nǹkan yẹn sí tán níbi tí n bá ti ṣe sí ṣé máa gbé lọ síbi tó ti máa rí ni àbí? Ibi tó bá wù ẹ́ ni kò gbé lọ tó bá ṣì mọ̀ kó máa gbàbẹ̀ kọjá tá a ti rí. Wàá wá máa ní ojú mi kókóókó. Ojú mi kókóókó. Ọkàn mi yíyíyí. Ọkàn mi kí ló ṣẹlẹ̀? Èwo ni ojú mi kókóókó ọkàn mi yíyí? Ó ti ń jọ rhymes lójú mi. Kò sọ kí eléyìí ó ṣọ̀fọ̀. Ó pọ̀ ṣé kí n tẹ̀síwájú? Ó tẹ̀síwájú kọ́ ni mo bẹ́ẹ̀ sọ tí ń jọ rhymes lójú mi àgbà wọn lòdì sọ pé abẹ́ mi yíyíyí. Ẹsẹ̀ mi gùngùngùn. Sàámú ó pọ̀ gan o. Ṣé wàá ní sùúrù kí n sọ tán? Tẹ́sì ẹ̀sìn mi. Mo chairman ló community the other side yẹn. Mo mọ̀ kẹ́ni àti ẹ̀ appreciate ara wa gan seriously. The first iṣẹ́ tí mo sọ fún ẹ tí mo kọ́kọ́ fi gba 1 million naira òun ló fún mi nígbà yẹn náà. Mo dẹ̀ ìfẹ́ wọlé báyìí ó ti rí mi. Ó dẹ̀ bí mi lè gbé kí ló ṣẹlẹ̀ tó bí mi fi kúrò bí ò dá lò torí mo kọ́ fẹ́ wá rí ẹ̀ náà. Mo dẹ̀ rí pé ó ń ṣe bí tìpẹ́lẹ̀ èèyàn kan bẹ́ẹ̀ ni. Mo fẹ́ rí mi ìfẹ́ kó lọ torí mi mọ̀ tó tún rí mi tó tún pè mí fún. Tó ti yẹ ẹ̀sìn. Sórí ọ̀fọ̀ yẹn bá mi test ẹ̀. Mo ti gbọ́. Ní ọ̀fọ̀ yẹn màá lè kàn mẹ́ mọ́ dúdòrú màá lè ṣe kíní ẹ̀ láàárọ̀ la. Ṣá máa gbàgbé ojú mi kókóókó. Ṣé o fẹ́ test ẹ̀ sí mi ni? Máa pọ́ ọmọ ẹ̀ sí ẹ lọ́rùn. Sàámú. Mo máa pa. Mo ti ṣe tán. Ṣé wàá test ẹ̀ sí mi? Máa test ẹ̀. Ojú mi kókóókó. Ojú mi kókóókó. Èmi àti ajúmọ̀bọ̀dá tó lọ yìí o. Ẹ má ṣe fún wọn o. Ẹ má ṣe kankan fún wọn o. Bàbá, nǹkan tí mo fẹ́ sọ nìyẹn o. Ẹ má ṣe fún wọn o. Ẹ má ṣe fún wọn. Ẹgbẹ́ ẹnu sọ́n jàre. Ẹ kọjú sí kọ́ tẹ́ ń ṣe. Ẹ má ṣe fún wọn, ẹ má ṣe fún wọn. Ó yá ibo mo ti parí ọ̀fọ̀, ibo mo bọ́fọ̀ dé. Ọ̀ṣàṣà ó ọ̀ṣàṣà. Ọ̀ṣàṣà ó ọ̀ṣàṣà. Ó pè mí ní òkòbó. Ọwọ́ mi ṣíṣú ó pè mí lókòbó. Èbú kan ṣo téèyàn lè bù mí láyé nìyẹn tí mo àyè ti jù láyé mi. Kò sún tọ́sọ̀ sí mi rí tí mo máa rí. Mi ò lè sọ lójú àwọn ọmọ wèrè tá a jọ ń gbé nìyẹn sí. Wọ́n á rò pé àwọn ti rí weapon ni. Ǹjẹ́ mọ̀ pé drop out ni mí? Nítorí òkòbó yẹn mo yẹ drop out. Tíṣà tó ń kọ́ mi ló pè mí lókòbó. Ohun tó jẹ́ kí n drop out nìyẹn. Afẹ́ṣẹ́ exam ni day one tá a bá bẹ̀rẹ̀ sábà òun ni mo kó school. Wọ́n dẹ̀ bẹ̀ mí tí mi ò dáhùn mọ̀. Ìyàwó tí mo kọ́kọ́ fẹ́ gangan London náà bí yẹ sí London náà bí bàbá yẹ sí London náà bò náà sí ó dẹ̀ fọ́ fún mi pẹ̀lú wọ́n yẹn fún mi sábúlé ọjọ́ kan mi mọ̀ àwọn ọmọ alágùnpa ẹni ló bá sọ fún mi pé òkúgbó lè mi tí mo ìpìlẹ̀ yẹn tẹ bá rí skin mi ẹ̀rí ó jọ ara òun kì í ṣe ti bí òun ló build mi tó level yẹn ibi kọ́ ni mo fẹ́ máa gbé ọ̀hún ni mo fẹ́ máa gbé bọ́n tó rọ́pọ̀ mi lókòbó mo kàn jọ gbogbo opportunity yẹn lẹ̀ ní mi fẹ́ mọ́ ó lè kí n kọ́lé mi ní mi kọ́ ó lè kí n ra mọ́tò mi ní mi fẹ́. Bọ̀dá Sàámú ṣòkòbó nìyí ni. Ẹ̀mí ò ṣòkòbó o bẹ́ẹ̀ ibi mi ẹ̀ náà dẹ̀ ti strong jù ó ti strong jù ó dàbẹ̀ nípa put ẹ̀ sí mi ni mi ò ṣòkòbó bà mo bímọ mi mọ̀ bí tó wà báyìí ni. wà wọ nìyẹn irú wà wọ dáadáa wo ló ń bá mi fà yẹn irú wà wọ nìyẹn. ṣọ́ọ̀ṣì búlulẹ̀ nígbà tó fojú kẹ́ẹ̀bọ́n bàtà ẹ̀mú jáde àbẹ́ ìkùlé lẹ́mú gbà ó wá ṣubú lulẹ̀ ó wá fojú kó ẹ̀bọ àbí ẹ̀ wá dùn mí lé lórí àbí kí torí kí ló ṣẹlẹ̀ báwo lè débi. kí lẹ̀ ń sọ bọ̀dá Sàámú kí lẹ̀ ń sọ in fact ẹbọ tẹ́ ẹ gbé sílẹ̀ wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ báyìí ni anybody ò ṣubú ẹni yìí tún tọ́ sí. kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹbọ tí mo gbé sílẹ̀ ọ̀gá ohun tí mo ní interest nínú ẹ̀ gángan ó ní pé kí n tọ̀tọ̀ ọ̀gbóná kí n tọ́ sí lẹ́nu
torí tó sọ fún mi ni pé tó bá ti lè fojú kan báyìí ó máa ṣubú lulẹ̀ pọ̀ tó bá lè ṣubú lulẹ̀ máa tọ̀ sí ẹjọ́ there is a problem. kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà ẹ ṣe máa ní kó ṣubú wájú ọ̀gá lẹ́wà kẹ́ comport ara yín náà. ìwọ ọ̀rọ̀ òṣìwò ló bá mi sọ ìkó ṣubú tí báàbò ló bá mi sọ sọ́dọ̀ pé wọ́n lókòbó ni ó là kí pẹ̀ okòbó. ẹ stop ẹ náà wàá pè mí lókòbó. ṣe ti gbọ́ ó ní kí stop ẹ olówó fẹ́ gbọ́ wẹ̀. Saamu ẹ ní sùúrù ẹ calm down kí lè fi pé òbẹ́ ń ṣe yìí náà. ẹjọ́ fóònù mi tó wà lọ́dọ̀ yìí ṣé mo lè sáré lo ẹjọ́ ṣé mo lè lò ọ̀dọ̀ yín náà ni màá ti fi kọ́ ọ̀dọ̀ ẹjọ́ tó lọ ẹjọ́ ẹ ṣe ìwọ bàbá láàárọ̀ wà rí wò ò ń pè mí ní òkòbó. Hello Saamu. apala àbí sẹ́wẹ́lẹ́ àbí kí ló ń porúkọ tiẹ̀ kúdẹ̀tì àbí kí ló ń jẹ́. kí ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀. tó lọ́mọ yẹn máa ṣubú tó bá ti fojú kan tó ṣe fún mi àfà kò ṣiṣẹ́ ọmọ náà lọ́mọ kọjá lẹ́gbẹ̀ẹ́ bọ̀ ó tutọ́ sẹ́ bọ̀ àfà kí ló ṣẹlẹ̀. Saamu mèṣe o mo dẹ̀ mà ẹ́ dáadáa tí màá ṣoògùn fún ẹ tó sì tún wa. àwọn ọmọ máa tẹ oògùn mọ́lá bọ́n fojú rí nǹkan wọ́n á gbàgbé wọ́n á kú ìwọ náà ló máa pe ọlọ́pàá kó wá mú mi mi ò ṣe o tó bá jẹ́ nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn Saamu mèṣe o. fíìkì ló ṣe ni mo wé sí gbogbo ọjọ́ ayé mi lẹ́yìn àgbọ̀bọ̀ èdè àti ẹ̀bà kúrò àdé station kò sí tó fẹ́ dé kú ẹ̀bà kúrò àdé mi ni. kàkà ọmọ yìí gan. bùrọ̀dá Saamu kí lè kéré bẹ́ẹ̀ ṣe yìí lọ you took it into your hands ẹ wá lọ ń gbẹbọ síwájú ilé èèyàn kan tí àwọn tẹgbẹ́ bọ́ síwájú ilé wọn tó wá ṣubú tí ó bá kú àbí tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn kan kí lè fi kó máa ṣẹlẹ̀ sí yín. mo ti sọ fún ilé ẹ̀kọ́ kò sí tó bá ṣe ìtọ̀ gbóná tí mo fẹ́ tọ̀ sí lẹ́nu ẹ̀ ní mo fẹ́ fi àṣìf ó máa rántí ó máa fáńtọ̀mù ẹ̀ tó máa fi kú ni pé mo tọ̀tọ̀ burúkú sọ lẹ́nu níwọ̀ bí mi ò tọ̀ lé nà á tẹ̀jọ́. bùrọ̀dá Saamu ẹ̀wọ̀ ẹ̀jọ̀ àbábá lọ̀rọ̀ tí ẹ̀yin méjì náà at this age tẹ wà yìí náà ẹ ń pè èèyàn kan lókòbó ẹ ń pè àgbàlagbà ẹ ti ẹ wọjọ́ orí wọn kẹ wọ èjì wọn ẹ ń pè wọn lókòbó ìjọ wáyé ṣe ṣe yín òṣìṣẹ́ máa máa push èèyàn sí limit ẹ máa push àwọn yẹn máa push wọn tó giri ẹ ń pè àjọ àgbà ẹ ń pè wọn lókòbó tó wọn ká ní pé bẹ ṣe ń pè wọn lókòbó tẹ ẹ̀yin sọọtù wọn yẹn sìn ọlọmọ dàda ní àbọbẹ tó ń fi gún kanu yín tí kanu yín ṣubú tó kú ẹ ká ti gbọ́ pé àwọn tiẹ̀ máa padà ṣe wọn. kí lẹ sọ kí lè fi kò máa ṣẹlẹ̀ sí yín ọ̀tá yín ti lọ nìyẹn you're gone tí ìwà ti lóhùn like kankan then you stop it you don't push people to their limit tí ìwà ní pé mi ò fẹ́ kankan ẹ stop ẹ jọ okay wait ẹ̀kọ́ ra yín wá sí look at where you guys are look at where both of you ọmọ kékèké bí ṣe wà ní òbẹ́ máa ju 24-25 years. madam 47 lélẹ̀ tó dúró yìí 47 rẹ̀ yóò ju díẹ̀ fi díẹ̀ gbélé lórí 45 ni ọba má jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa pè mí lókòbó. so bọ̀dá Saamu nǹkan tí wọ́n ṣe ní ìsìn pé ẹ máa kọ statement fún wa pé ẹ ní harass anybody mọ́ ẹ ní threaten anybody pẹ̀lú anything ẹ bọ́ anything mọ́ ẹ ní ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ kàn ṣáà wá sọ́fíìsì àbí kẹ́ pè wá a máa see to it a máa sort people out please I don't want ẹ bọ́ anything in this area again ẹ jọ tó lọ lọ ẹ máa kọ lẹ́tà fún mi náà ẹ̀yin fúnra ẹ̀ lè máa sign ẹ̀ lè máa stamp ẹ̀ wípé anybody ò gbọ́dọ̀ pè mí ní òkòbó mọ́ ẹ jọ fàtàkì fàṣàṣì wọn gbọ́dọ̀ pè mí lókòbó mọ́ wọ yanyojú hospital tàwa ìwà rí wọn. take them away please. ìgbàdàn tí gbé ń débi tiwa kí ẹgbẹ̀rẹ̀ máa ẹ̀rọ káàbọ̀ sí community wa ó kàn dùn mí pé gbogbo orú nǹkan báyìí ló jẹ́ kémi àti yín mọ̀ra nígbà mo ti ń wá orú nǹkan báyìí náà tó máa hot tó bá wà memory yìí tẹ́ máa fi mọ̀ pé ọba community wa I am the king of the 10 community ti yes kólódùmọ̀dù kọlọmọ jọkànjọkàn mo mọ inú ti wádìí yẹn bẹ́ẹ̀ ni ẹ bíbù mi ẹ̀dẹ̀ Bítúnjí omi ńkọ́. omi wà school. Túnjí ńkọ́. àlàáfíà lọ wa please see him. no rárá mi ti jẹ nǹkan kan àti ṣàbílà lèdè. President General of her hometown. No, what have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwí, oníjàǹjà, àjọpẹ́ nígbà. ẹ máa bọ̀ mo máa fọ orí fún
mú yín nínú odò máa fọ orí fún yín kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dógùn dúró kógùn má dẹ̀ gbèrí mọ́. ṣe ìṣeré ni. ayé ṣí èrè wájú bí n jẹ́. ó ṣe oore tó yà mí lẹ́nu o bàbá. kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì ọjọ́ tí wọ́n bá bí gangan mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga màá dé nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó tí ìbọn yẹn bá pa ọmọ yẹn kàn pa mí. ẹ lè pa mí ìyá jẹ́. olórí. títí mọ́ àyà títí mọ́ àyà. lọ́gọ́ tó bá ti sọ èyí ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. alágbàlá. Man. Rocky! Baby bọ́! Bẹ́ẹ̀ orí ẹ̀. Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere fún wọn ní owó wọn. Máa gbó